ORE-ՕFÉ TV lóde. ORE-ՕFÉ TV gbára tuntun yọ o. Pẹ̀lú Olúwatóyìn Adéníkẹ́ o. Oníkẹ́ súnmọ́ bí. Oníkẹ́ wá kan fìdílé. Àjọ gbádùn ètò yìí o. Ẹ kọrin. Ìrírí làgbà o. Ìrírí làgbà o. Dákun kẹ́tíyé ọgọ́rọ̀ àgbà. aráyé súnmọ́ bí gbogbo ohun tuntun dé o. ìkànnì ORE-Ọ̀FÉ TV ló balẹ̀ kàṣà. ìkànnì tó mọ́lẹ̀ kedere tó káyé já. níbi tá a ti mọ rírì gbárùkù ti àwọn onírúurú aláṣeyẹ. tá ó jùmọ̀ báwọn dáwọ́ dùnú dúpẹ́ lọ́wọ́ Elédùmarè fún ìgbésí ayé rere. bákan náà ẹ̀wẹ̀ a máa nífẹ̀ẹ́ sí gbígbọ́ àwọn kọ́ńbọ́ọ̀kì ọ̀rọ̀ àti ìrírí lọ́lọ́kan òjọ̀kan. àwọn àlejò wa yóò máa yànnàná bí wọ́n ti jàjàborí. látàrí onírúurú ìdojúkọ tòun ti bí wọ́n ti daṣẹ́gun. kò tán sórí àwọn aláṣeyẹ nìkan o. pé ẹni wà láyé wà láàyè pẹ̀lú àlàáfíà tó péye. ẹgbọ́n ṣe kò wá tọ́pẹ́ bí. Olúwatóyìn Adéníkẹ́ la tọ́kùn ètò. ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ó ti wà ní sẹpẹ́ lórí ìkànnì ORE-Ọ̀FÉ TV. bẹ́ẹ̀ ti mọ̀ àṣà èdè ìhùwàsí ẹwà àti ìṣesí ọmọlúàbí ti abínibí ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún o. ìkànnì ORE-Ọ̀FÉ TV ó kárí ayé. ORE-Ọ̀FÉ TV gbára tuntun yọ o. Pẹ̀lú Olúwatóyìn Adéníkẹ́ o. Oníkẹ́ súnmọ́ bí. Oníkẹ́ wá kan fìdílé. Àjọ gbádùn ètò yìí o. Ẹ kọrin. Ìrírí làgbà o. Ìrírí làgbà o. Dákun kẹ́tíyé ọgọ́rọ̀ àgbà o. Ìrírí làgbà o. Àní ìrírí làgbà o. Dákun kẹ́tíyé súnmọ́ bí ọgọ́rọ̀ àgbà o. Àní ẹ̀dá ń sùn ẹ̀dá ń jí ọlọ́jọ́ ń kájọ. Ṣé bí ilé ayé torí yẹn òkun lọ bí ọ̀pá ìbọn? Ṣé bí àsìkò láyé àtòrí ṣáàní gbà o? Àníkò lóore ìgbà rẹ̀ láyé o. Àníbóyá súnmọ́ bí wá gbọ́rọ̀ lẹ́nu àgbà o. ORE-Ọ̀FÉ TV ló tẹ́ pẹpẹ ètò yẹn wò. Àyèdè ń bẹ, àṣà ń bẹ, ìrírí wà ní sẹpẹ́. Atọ́kùn ètò yìí o, Olúwatóyìn Adéníkẹ́. Ìrírí làgbà o. Ìrírí làgbà o. Dákun kẹ́tíyé wá gbọ́rọ̀ àgbà o. Ìrírí làgbà o. Àní ìrírí làgbà o. Dákun kẹ́tíyé súnmọ́ bí wá gbọ́rọ̀ àgbà o. bẹ́ẹ̀ ni o ìrírí ṣòun làgbà ọgbọ́n. mo tún kí yín káàbọ̀ sórí ètò yìí lẹ́ẹ̀kan sí. kókó mo káàbọ̀ kí n tó wọlé o. Yorùbá bọ̀ wọ́n ní ẹ kú ilé làkàrà lé, ẹ káàbọ̀ làkérò ọ̀nà. èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Olúwatóyìn Adéníkẹ́ láti ìkànnì ORE-Ọ̀FÉ tẹlifíṣàn ni mò ń kí yín, mò ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé lóko lẹ́yìn odi pé ẹ kú ilé o, ẹ kú ọjọ́ mẹ́ta o. Mo sì wá tún kí yín pé ẹ káàbọ̀ sínú oṣù tuntun, ẹ káàbọ̀ sínú oṣù ayọ̀ yín, ẹ káàbọ̀ sí oṣù ìgbélékè yín, oṣù ìgbéga yín, oṣù kẹta ní ọdún 2025 táwọn olóyìnbó ń pè ní oṣù March. Mo kí yín ẹ káàbọ̀ sínú oṣù yìí o. láti ìkànnì ORE-Ọ̀FÉ tẹlifíṣàn láti ń kí yín pé a sì ń gbàdúrà fún yín pé oṣù yìí yóò jẹ́ oṣù ayọ̀ nínú lọ́ọ̀dẹ̀ kálukú wa, yóò jẹ́ oṣù ayọ̀ nínú ayé kálukú wa. a wá fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba fún ààbò rẹ̀, ìtọ́ni rẹ̀, àánú rẹ̀ èyí tí gbogbo wa rí gbà nínú oṣù tó kọjá lọ, oṣù kejì tó kọjá lọ, oṣù February. Torí pé gbogbo wa la wà láyé, tá a wà láyé ara wa nínú oṣù February. Ọlọ́run aláwùrábí ó sì ṣàánú, ó fún wa láàánú rẹ̀, aráàánú rẹ̀ gbà gbogbo wa pátá láti péjú pésẹ̀ nínú oṣù kẹta nínú ọdún yìí. A wá fi eléyìí júbà Ọlọ́run nítorí pé ọba tó wà tó sì ní kí ó máa wà. Torí ó wọ Ọlọ́run náà àánú rẹ̀ láti pa wá mọ́ ni, láti dá wa sí. A wá fi àkókò yìí a fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí gbogbo ẹ̀yin olùgbọ́ wa àti lórí ìkànnì tẹlifíṣàn wa yìí náà. Oṣù yìí àwọn àlàkalẹ̀ ètò kan ti wà tí a ti là kalẹ̀ tí àwọn àwọn asẹ́tì gbọ̀yìn nínú oṣù Máàṣì yìí lágbára Ọlọ́run.
àwa la ó máa wá, ẹ̀yin la ó sì máa bá. Àwọn àlàkalẹ̀ ètò yìí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ ẹtì tí ń bọ̀, tí í ṣe ọjọ́ Saturday tí ń bọ̀. Lágbára Ọlọ́run, àwọn ètò àkọ́fikọ́gbọ́n, àwọn ètò tó mọ́gbọ́n dání, àwọn ètò tó ń kọ́ni lóye gbogbo èyí tí a ti là kalẹ̀, a ó máa kéde rẹ̀ fún yín ní ọjọ́ ẹtì. A ó sì bẹ̀rẹ̀ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ní ọjọ́ ẹtì lágbára Ọlọ́run. A wá ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ kálukú yín, a sì wá ń fi àsìkò yìí yọ̀ nítorí pé oṣù yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn rere la máa rí gbéṣe ní oṣù yìí. Ọ̀nà ó máa là fún kálukú wa ní oṣù yìí lágbára Ọlọ́run. A ó rí tiwa ṣe ní oṣù yìí. Oṣù àlàáfíà ni yóò jẹ́, oṣù ẹ̀mí gígùn, oṣù ìbùkún, oṣù ìbùkún yanturu, ọ̀pọ̀ yanturu. A ò ní bá wọn táwọ́ ná, a ò ní bá wọn tàràkà, a ò sì ní bá wọn kàgbákò bí ó ti wù kó mọ nínú oṣù kẹta yìí ní agbára Ọlọ́run. A wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olùgbọ́ wa lẹ́ẹ̀kan sí. Àjẹ́ àpàdé ní ọjọ́ ẹtì tó ń bọ̀ lágbára Ọlọ́run. Èmi ọmọ yín, olólùfẹ́ yín, ọ̀rẹ́ yín, Olúwatóyìn Adéníkẹ́ ló ń sọ pé ó dìgbà kan náà. Ìrírí làgbà o, ìrírí làgbà o, dákun tẹ́tíyé ọgbọ́rọ̀ àgbà o. Àní bóyá súnmọ́ bí wá gbọ́rọ̀ lẹ́nu àgbà o. ORE-ÒFÉ TV ló tẹ́ pẹpẹ ètò yẹn wò. Àní èdè ń bẹ, àṣà ń bẹ, ìrírí wà ní sẹpẹ́. Atọ́kùn ètò yìí o, Olúwatóyìn Adéníkẹ́. Ìrírí làgbà o, ìrírí làgbà o, dákun tẹ́tíyé ọgbọ́rọ̀ àgbà o. Ìrírí làgbà o, àní ìrírí làgbà o, dákun tẹ́tíyé, dákun súnmọ́ bí ọgbọ́rọ̀ àgbà o.